ẹgbẹ́ kí lọ kó ṣe ẹ fi ń ṣera yín léṣe ni ẹ lè dá ṣe ẹgbẹ́ kí lọ kó ṣe. Okay, now I love those who love me. I'm feeling empty. I swear to God, mo wá ń lose àwọn tó love me. Fẹ́ni tí ò love me, èmi ni mo nífẹ̀ẹ́ yín. Mo náwó mo nára ẹgbẹ́ kí lọ kó ṣe ẹ tún ní kí lọ kọ́ ṣe. Ẹ sọ nǹkan tá a ṣe, ìtó da tá a ṣe, ẹ sọ ẹ̀yin ẹgbẹ́ kí lọ kó ṣe. Ìtó dẹ̀ da tẹ́yìn náà tẹ́ ẹ ṣe, ẹ sọ. Ẹ máa try kẹ́ máa sọ fún àwọn single. Me no dey tell single girls the enjoyment wey you people marriage woman tẹ́ ẹ enjoy nílé. Online lovers. Ẹlẹ́gbẹ́ kí lọ kó ṣe ẹ̀yin online lovers. Ẹ máa ń dalé onílérú. Ẹ lè rí mi mú mo ti wẹ ọṣẹ àwẹ̀ dànù. Mo ti wò fò dànù, mo ti wò ṣì dànù. Wọ́n fẹ́ they knock all my cars. Wọ́n fẹ́ gba gbogbo mọ́tò mi lọ́wọ́ mi. Wọ́n fẹ́ gba gbogbo àwọn ìyàwó mi lọ́wọ́ mi. Ẹ lè rí gbà. Mo ti gba gbogbo ẹ̀ padà. Àgbà tó gbà ó máa dàgbà yà. Ẹ̀yin ọlọ́gbẹ́ kí lọ kó ṣe ọkọ lè ṣe púpọ̀ o. Òun nìyẹn o. I love myself. I love who love me. Don't stress me. Don't make me feel empty. Ìgbàjà. Ìgbà táyé dùn. Ìgbà tó ń dùn fún wa. Ìgbà tí ò da. Ìgbà anything. Stand for me. Stand for your man. It's not about you don't post your man again. You don't snap picture with your man again. Another woman. Mo gbọ́ pé Dami ti padà sọ́dọ̀ Portable. Mo wá rí wípé àwọn èèyàn kan ń bínú, àwọn èèyàn kan ń sọ̀rọ̀, àwọn èèyàn kan ní ó jẹ máa kàbí kíníkan àwọn iná àwọn èèyàn kan ò dùn sí bó jẹ padà síbẹ̀. Ẹ̀yin ọmọ Ádámù ẹja àsòdodo ọ̀rọ̀. Nínú fídíò mi tẹ́lẹ̀ tí mo ṣe ń gbà yẹn mo sọ pé bí ilé olówó bá gbé Dami ó yẹ kí ilé ìwèrè gbé Dami. Nígbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí Dami nílé ọkọ tó kọ́kọ́ wà tọ́lọ́run dẹ̀ ní pé kó tó padà lọ pàdé Portable. Bàbá àwọn wèrè ọgbà wàhálà the all nation. Òun ló mọ bóyá ìgbéyàwó àárín òun àti Portable bóyá ayọ̀ wà ńbẹ̀ àbí ayọ̀ ò sí ńbẹ̀. Òun ló mọ irú ẹ̀kọ́ tó kọ́ tó tún fi dépò sákò lọ́dọ̀ Portable. Lẹ́nu ìgbàdo kó lọ́dọ̀ Portable òun ló mọ irú bó ṣe ń live. Ẹ̀yin ayé ẹ̀yin tẹ́ bá wà lonely ẹ máa mọ̀ pé loneliness is not good. Loneliness is vice president to depression if you don't know. Náà ní ìsẹ̀ àwọn kan tún bínú ní ìsẹ̀ nípa pé Dami padà sọ́dọ̀ Portable kí ni problem yín. Ìyẹn fi hàn wípé Dami fi ara ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ṣe kọ wípé ó gbọ́dọ̀ jẹ́ ìyàwó tó máa ní àforítì nílé ọkọ bó tilẹ̀ wù kílé ọkọ ó le tó yóò padà di ẹ̀rọ lọ́jọ́ kan. Ẹ wò Dami owó ti èébú tí gbogbo èèyàn bu kò owó tí gbogbo wèrè tẹ́gbìbọdé ṣe gbogbo wèrè tí bloggers ṣe. Ó tún padà lọ sí ọ̀dọ̀ ọkọ ẹ̀. Ó fi hàn wípé Portable bó ṣe wà yẹn bó ṣe ń ṣe wèrè yẹn ó wà responsible ju àwọn ọkùnrin míì lọ. Náà nísìnyí tí Dami bá kó lọ́dọ̀ Portable nísìnyí ọ̀dọ̀ ta lọ́mọ tó ń lọ. Òun gan fún rẹ̀ níbo lọ́mọ tó ń lọ. Wèrè téèyàn ti mọ̀ ó dájú áńgẹ́lì téèyàn ń gbúrú ẹ̀ lọ. Bóyá mánù kan ló ń tan Dami nísìnyí nígbà tó wà lọ́dọ̀ Portable pé kí ló ṣe lọ́dọ̀ wèrè yìí kí ló ṣe lọ́dọ̀ idiot yìí àìrú ẹ̀ sí gbé ọ̀bọ yìí irú ẹ̀ sí kíní yìí. Olójẹ́ máyàn kan ló ń tan o kí Dami kódókó nílé Portable kó tó lọ nísìn bóyá máà tó ń tán yẹn sìn ó ti padà bójú Dami jẹ Dami ló lè sọ láàrin òun àtọlọ́run báyìí. Nǹkan tó bá wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ò kì í ṣẹ́rì iṣẹ́ ẹ̀ ó dìgbà tí kíní yẹn bá sọnù kọ́pọ̀lọpọ̀ tó mọ value nǹkan tó gbé dání. Àbúrò lọ́rọ̀ tèmi o ó yẹ kó tó fáwọn ọmọlúàbí. Àbúrò lọ́rọ̀ mi ó yẹ kó tó fáwọn ọmọlúàbí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló yẹ kó ní àwọn àforítì kan nílé ọkọ ẹ̀ lánàá ká ló ní irú àforítì yẹn lánàá ó ṣe jẹ́ kó máa jẹ ọrọ̀ lónìí. Ṣùgbọ́n torí kò ní àforítì yẹn lánàá ó ti provo ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó máa ń jẹ bí ìwé tó máa ń bínú yẹn tá a bá lọ wo nǹkan tí obìnrin ṣe fún wọn nulẹ̀ ó lágbára. Kí Dami gan kò lè sọ nǹkan tó ń fojú Portable rí nínú ilé. Bó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà bó ṣe wà lọ́wọ́ ọkùnrin ló wà lọ́wọ́ obìnrin Ọlọ́run nìkan ló máa ń báyàn tó marriage. Ókè náà ní ìsìgbà tí Dami kò nínú tó kò lọ́dọ̀ Portable nísìn ṣé kò ní mission of a kúrò ni.
but ní ìsìn mission ti bàjẹ́ bóyá ọ̀dọ̀ Portable ló máa ti bíbejì nsìn àyè tí ráwọn méjì tọyọ búra wọn àtọ òṣè kínní kan kò fún lóyún ìgbà kan kò ṣàwó kan bóyá láàrin oṣù méjì oṣù mẹ́ta ní ìsìn la máa rí pé Dami máa lóyún láàrin ọdún kan ní ìsìn a máa rí pé Dami máa bíbejì ṣé gbogbo wa ò tún ní bá Dami sàlẹ̀ àní celebrate Dami kó bíbejì fún Portable àwa tá a wá di sọ̀rọ̀ pé kò jẹ́ ó fẹ́ mọ́ kò jẹ́ ó fẹ́ mọ́ níbo la fẹ́ kọjú sí kò jẹ́ ó fẹ́ mọ́ kò jẹ́ ó fẹ́ mọ́ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ single mother lénìí kò jẹ́ kó fẹ́ mọ́ kò jẹ́ kó fẹ́ mọ́ ẹni tó yẹ pé nǹkan tóun náà ń gbà nínú ilé tiẹ̀ ó lágbára o àwa máa tì wọ nínú ilé pé àwèrè lọ́kọ ẹ tó wọ tiẹ̀ bá tẹ ọkọ ẹ inú ẹ̀ máa dùn ni. So just giving you this as an advice ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló yẹ kó ní àwọn ìsùúrù kan nílé ọkọ ọkùnrin àti obìnrin we don't come in the same family we have different kind of wèrè on our head so ọkùnrin àti obìnrin máa jọ mingle papọ̀ àjọ máa mingle papọ̀ ìwà wèrè tó wà lọ́wọ́ tiẹ̀ wàá drop ẹ̀ ìwà wèrè tó wà lọ́wọ́ tèmi máa drop ẹ̀ òun la máa fi gbégbé ayé àlàáfíà náà nísìn Portable àti Dami nísìn ẹ máa rí pé láàrin ọjọ́ díẹ̀ tí wọ́n fira wọn lẹ̀ yẹn they will learn from their mistakes. Portable àti Dami nísìn láàrin ọjọ́ tó fi ní space yẹn they will learn from their mistakes. Dami máa wọ nǹkan tó ń ṣe tó fi mú inú bá múnú bí Portable. Dami náà máa gbà nǹkan báyìí lòun náà ṣe o òun náà dẹ̀ lè gbàdúrà nǹkan báyìí lòun ṣe o wàá ti rí mistake yẹ tó bá padà wọlé nìsín irú mistake yẹn ò ní ọkọ mọ́ irú wà tí Portable náà wù òun náà ti rí mistake yẹ á fi irú mistake yẹn á tún fi tún òun àti àárín àwọn àtàwọn ìyàwó ẹ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ tó di single mother lónìí ara ẹ̀ ní sùúrù yìí ni tí Dami náà bá wá yarí tán tí tó ní òun ò fẹ́ Portable mọ́ láàrin àwọn ọ̀rẹ́ yìí náà máa padà fi bú pé olóṣìlé moṣú dálé moṣú ni. mo ṣàgbọ́ pé Portable ń sanwó skúlù ọmọ yẹn ń gbọ́ responsibility lórí ẹ̀ mélòó nínú àwọn ọkùnrin tó lè ṣerú ẹ̀ ṣèbí torí pé ọkọ ẹ̀ ò ṣerú ẹ̀ ló fi fi ọkọ ẹ̀ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àgbà ọkọ wọn kì í gbọ́ responsibility kìnìkan ló fi fi ọkọ ẹ̀ lẹ̀ èèyàn tí ó wá ń ṣe lórí igi kìíní ẹ̀ ìwọ̀nba mistake tó bá wá ní ẹ̀mọ́ wá ran tó lórí mistake yẹn kò sí ọkọ̀ tí ò ní mistake ẹ̀ tí Portable àti Dami bá padà fẹ́ra wọn ayọ̀ tèmi ni inú mi á dùn I will celebrate them. ẹ jẹ́ ká máa gbàdúrà fún ìgbéyàwó tó ń bàjẹ́ kí Ọlọ́run máa tún ṣe ni kò ń ṣe pé tó bá ti bàjẹ́ kó wá bàjẹ́ tán àwọn tó ń fẹ́ kó bàjẹ́ yẹn àwọn Ọlọ́run máa padà fi bú ẹ tó bá dọ̀la. ní ìsìn tí Dami àti Portable bá jọ wà nínú lélẹ̀ ní báyìí Dami máa ṣàlàyé àwọn ọ̀rẹ́ Portable tí wọ́n ti pe Dami àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ fún Portable náà máa sọ fún Dami àwọn ọ̀rẹ́ Dami tó ti pe Portable ó máa sọ fún. ibẹ̀lẹ̀ ọmọ tí wàá wò pé àṣé àwọn èèyàn yá aṣọ lórí burúkú ni wọ́n dẹ̀ máa ṣe pípa wọn láìkí wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó gbogbo ìgbéyàwó tó bá ti ń dùn ayé máa ń fẹ́ wá bọ́ ṣe máa ba bẹ̀ jẹ́ ni olórí burúkú kì í fẹ́ràn olóríire olórí burúkú ò kì í fẹ́ràn olóríire mi ò mọ̀ if I'm making a point nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí kí ni ìdùnnú ẹlòmíì nígbà tí ìgbéyàwó ẹlòmíì bá ń bàjẹ́ bí ìgbéyàwó tiẹ̀ bá bàjẹ́ ro nǹkan tó fà á tí ìgbéyàwó ẹ fi bàjẹ́ ro nǹkan tó fà á tí ìgbéyàwó ẹ fi bàjẹ́ tó bá ṣe àtúnṣe ẹ̀ ó ṣeé ṣe kí Ọlọ́run ṣàánú ẹ kó tó padà rí nǹkan tó lost yẹn kò ń ṣe gbogbo èèyàn ló ní opportunity láti ní ìyàwó tó dára o bẹ́ẹ̀ kò ń ṣe gbogbo ọkùnrin ló ní opportunity láti ní ọkọ tó dára àánú àti orí ọ̀fẹ́ la máa fi ń ní so tá bá ti lè sọ opportunity yẹn nù tó bá ti lè miss tó bá ti lè ṣubú àánú Ọlọ́run ló máa fi ń dìde padà èyí tó bá ti ṣubú ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ṣubú kì í dìde kọ́lọ́run ṣàánú wa ni so just let's learn from Portable issue ẹ má go against pé ó fẹ́ yàwó ẹ̀ padà mo wíire àbí mo wíire ire o dàbọ̀. Do you want to ask me a question?